la taskhar ahadan owó ní fàárí la taskhar ahadan má fẹ́ ní kankan ṣe yẹ̀yẹ́ o. Wisdom ni nǹkan tí mo rọ akọ láàárọ̀ yìí. Wisdom mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa wisdom. Aṣíwájú TV. La taskhar ahadan dákun o má fi ẹnì kankan ṣe yẹ̀yẹ́ o. Fa innaka lam ta'rif mustaqbalahu torí wípé o mọjọ́ ọ̀la ẹ̀. Idris Adébáyọ̀ Abdulsalam Idaya ẹ má jẹ́ afẹ́ ẹnì kankan ṣe yẹ̀yẹ́ torí pé a mọjọ́ ọ̀la ẹ̀. bí ní ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀. àìfihàn ṣe yẹ̀yẹ́ àìyọ̀yàn àìfihàn ṣe yẹ̀yẹ́. bẹ́nìkan bá ń bẹ́nu àdánwò kan àdánwò yẹn ò lè máa bẹ lọ títí yóò padà kúrò ń bẹ́ẹ̀. àdánwò yẹn kò lè máa bẹ lọ títí yóò padà kúrò níbẹ̀. kò tí SK Babátúndé mo ti gbọ́. àdánwò yẹn ò ní máa bẹ lọ títí yóò padà kúrò ń bẹ̀. sórí ìwọ tó wá wà nú àdánwò náà lénìí Ọláwálé ọmọ ọba gbogbo ẹni tó wà nú àdánwò lénìí má wàá bànújẹ́ jẹ́ ń sáré fún ẹ ní nǹkan kan. mo fẹ́ fún ẹ ní nǹkan kan nínú ẹ̀kọ́ Ọlọ́run nínú ẹ̀kọ́ tọ̀dọ̀ Ọlọ́run. Alukurani ni guideline wa nígbà tá Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam nígbà tá Ànábì fẹ́ kú láyé. Ànábì ní taraktu fikum amrayn mo fi nǹkan méjì lẹ̀ fún yín o. nǹkan méjì lẹ̀ ni mo fi kalẹ̀ fún yín o. lan tadillu ma tamassaktum bihima ẹ ní sọnù láíláí tẹ́ bá ti gbá nǹkan méjì náà mú tẹ́ bá ti dì í mú ẹ ní sọnù. alákọ̀ọ́kọ́ ń bẹ kitaballahi wa sunnata rasulihi. alákọ̀ọ́kọ́ tí mi Ànábì fi kalẹ̀ ọ̀nà Al-Qur'ani mo fa Al-Qur'ani kalẹ̀ fún yín òní ẹjú jẹ́ gàdúrà yín. wa sunnati mo dẹ̀ fi lànà mi tí ń jẹ́ súnà mi mo fi kalẹ̀ tẹ́ bá gbá méjèèjì mú ẹ ní sọnù. ṣọwárí wọ tó wà láàárọ̀ yìí tó ń wò mí. la yuakhiru Allahu amran illa li khairin. tó o bá ń béèrè nǹkan kan lénìí tọ́lọ́run ò bá ti ṣe fún ọ. la yuakhiru Allahu amran ọlọ́run lèmi ọlọ́run ní ìní lọ́n kankan lára fún ẹ láyé tó wá tó tí ò tẹ̀ ẹ́ lọ́wọ́ illa li khairin. àìtí tẹ̀ ẹ́ lọ́wọ́ yẹn dáadáa ni mo fẹ́ ṣe dáadáa fún ẹni o. torí dáadáa ni ò tí ìjò tẹ̀ ọ́ lọ́wọ́ o. ọmọ yẹlẹ́jà òkè yín ẹ káàbọ̀. la yuakhiru Allahu amran tí n bá lọ nǹkan kan lára fún ẹ bóyá òun béèrè owó ò wá tí ì rí bóyá òun fẹ́ nǹkan kan ò tí ì rí ó wá ṣàdúà òun bẹ lọ́hùn òun gbààwẹ̀ òun sunkún òun ṣe sàárà Ọlọ́run máa fẹ́ nǹkan báyìí ó máa fẹ́ nǹkan báyìí ó máa fẹ́ nǹkan báyìí. nǹkan yẹn wá ń lọ lára ò tí ì rí nǹkan yẹn gbà ò tí ì rí Ọlọ́run nítorí dáadáa ni tó o bá mọ̀ díẹ̀ ni ò ní banújẹ́ mamba ul khairat pépé money òkè yín púpọ̀. o lè máa tọrọ mọ́tò bó ṣe wà yìí o kí mọ́tò yẹn má ti tẹ̀ ẹ́ lọ́wọ́ o. o lè máa tọrọ mọ́tò bó ṣe wà yìí o kí mọ́tò yẹn má ti tẹ̀ ẹ́ lọ́wọ́ o. o lè máa apply fún físà lóyìnbó kọ́ má ti fún ẹ o kọ́ má ti fún ẹ o kọ́ máa lọ ẹ lára ká máa lọ ẹ lára ká máa dìná yẹn kọ́ máa dìná yẹn. Ọlọ́run ní oore torí oore ní ó lè ṣeé ṣe kó já sí wípé ní bó o bá dé ìlú òyìnbó lásìkò tó yẹ kó o lọ yẹn ikú ló wà ń bẹ́ẹ̀. Ọlọ́run á wá dìlé kíní yẹn fún ẹ ìwọ wá ní mọ̀ bóyá mọ́tò tó fẹ́ rà yẹn bóyá ikú ló wà ń bẹ́ẹ̀. Ọlọ́run á wá dìlé mọ́tò yẹn fún ẹ kò ní jó tètè tẹ̀ lọ́wọ́.
ọmọ tó fẹ́ kú nítorí ẹ̀ pé mo fẹ́ fẹ́ kíní yẹn ò wá bọ́ sí Olúwa ni mo wá dìlé ẹ̀ fún ẹ bóyá ọmọ tó fẹ́ yẹn bóyá ikú ló wà ń bẹ́ẹ̀ wàá wá máa banújẹ́ pé irú kí leléyìí wàá máa banújẹ́ pé irú kí leléyìí bẹ́ẹ̀ sì ni Olúwa ni mi ní lọ nǹkan kan lára mi ò ní dìlé nǹkan kan fún ọ láyé mi ò ní dìlé nǹkan kan fún ọ láyé torí oore ni o torí oore ni o ó jí lóru ó ń ṣàdúrà ó ń gbààwẹ̀ Monday ó ń gba Thursday ó ń ṣe sàárà ó bá tẹnì kankan jẹ́ ó sá ń ṣàdúrà ní Ọlọ́run ṣàánú mi mo máa fẹ́ nǹkan báyìí mo máa fẹ́ iṣẹ́ báyìí mo máa fẹ́ jẹ́ kí n rí iṣẹ́ báyìí kí n ṣe gbá báyìí kí nìyẹn wá máa wá lọ lára a máa rí delay a máa rí delay a máa wá rí delay tó o bá wá nígbàgbọ́ nínú Ọlọ́run ibẹ̀ ni wàá ti wá máa yojúlé ká wàá máa yojúlé káàkiri ìyojúlé káàkiri yẹn àwa mú ẹ ó lè sọ ẹ́ di nǹkan míì ó lè sọ ẹ́ dẹlẹ́bọ everything with time the destiny can never be changed ìlọ́lára tọ́lọ̀ ń lọ alára tí ò tí ì fi sí ẹ lọ ẹnìkan ò lè gbá orí rẹ o ẹnìkan ò lè gbá orí rẹ o ẹnìkan ò lè gbá orí rẹ o Ọlọ́run dìlé rẹ kalẹ̀ fún ẹni o torí kó rí yẹn kó lè kalẹ̀ o Ya Latif Ya Latif Ya Latif Ya Latif Ya Latif ló ń ṣe Ya Latif tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ ṣe 1 million Ọlọ́run mo fẹ́ fi Ya Latif yìí mo fẹ́ fi tọrọ kí n ra mọ́tò mo fẹ́ fi Ya Latif yìí mo fẹ́ fi tọrọ kí n fi kọ́lé wàá máa wá ṣe Ya Latif yẹn bó o ṣe ń ṣe lọ́sàn-án lóru lálẹ́ ni wàá máa ṣàdúrà yẹn Ọlọ́run lẹ́yìn màláyíkà ṣe rí Ya Latif tí ń ṣe yẹn ẹjọ́ máa ṣe Ya Latif yẹn in tó ń fẹ́ rèé ó fẹ́ ra mọ́tò ni àmọ́ mọ́tò tó fẹ́ rà yìí Ya Latif yìí yóò gbé mọ́tò wá fún ọ èmi Ọlọ́run ó gbàdúrà rẹ̀ láti ra mọ́tò yẹn àmọ́ tó bá ra mọ́tò yìí kú rèé ní ìdẹ́ tí ìfẹ́ kó kú 2024 ló fẹ́ ra mọ́tò yìí ní ìfẹ́ kó kú Ya Latif rẹ̀ ti dé ògóńgó débi pé ó yẹ kó ti ra mọ́tò Ya Latif rẹ̀ ti dé ògóńgó débi pé ó yẹ kó ti ríṣẹ́ ńlá gbà Ya Latif rẹ̀ ti dé ògóńgó débi pé ó yẹ kó ti kọ́lé ẹ má yìí kọ́lé yìí fún un tó bá kọ́lé yìí báyìí ikú rèé Ọlọ́run lẹ́yìn màláyíkà ó Ya Latif ní ẹ bá sọ́ọ́ di làkàdíjà kò fún kẹ́mi rẹ̀ fìgùn ẹ bá sọ́ọ́ di kùrìsí yìí fún ẹ bá sọ́ọ́ di kúlà àwọn sùn méjèèjì fún ẹ bá sọ́ọ́ di lílá fífún òun ò dẹ̀ ní mọ̀ ó máa ti wá sùn mí láti wá ṣàdúrà tó báyìí kí wá ló dé ó dẹ̀ ti wá sùn mí báyìí má wàá jí ó sùn ọ Ọlọ́run ní gbogbo ohun tí mo lọ lára fún ẹ yẹn mo lọ lára fún ẹ torí kóore yẹn lè tẹ̀ lọ́wọ́ ni ìwọ ò ní mọ̀ o bóyá travel tó fẹ́ travel bóyá rìn àjò tó fẹ́ lọ láti Èkó lọ sí Ìbàdàn bóyá accident kú ń bẹ lọ́nà fún ọ bóyá rìn àjò tó fẹ́ lọ láti Èkó lọ sí Ìlọrin bóyá accident kú ń bẹ lọ́nà fún ọ bóyá rìn àjò tó fẹ́ rìn láti Èkó làbújá lọ́tọ̀ Ṣogbo bóyá ikú ń bẹ lọ́nà fún ọ Ọlọ́run wa ni ó yá ẹ̀sọ́ Ya Latif ni ẹ bá sọ́ di kùrìsí yìí fún mo lágbára àti dáàbò bò mo lágbára àti ra mọ́tò fún tí nǹkan kò ní ṣẹlẹ̀ àmọ́ mo fẹ́ jí kó mọ rírì mi Ọlọ́run ni ẹ bá sọ́ di kùrìsí yìí fún ẹ kàn gbọ́ pé ìsinmi mọ́tò wa kọjá o mọ́tò tó kọjá lẹ́gbẹ̀ẹ́ wa ló lásìdẹ́ǹtì yẹn o mọ́tò tó kọjá lẹ́gbẹ̀ẹ́ wa òun ló lásìdẹ́ǹtì yìí o meanwhile mọ́tò yẹn mo dẹ̀ fẹ́ wọ̀ tẹ́lẹ̀ o ẹ máa wọ́ lọ́hùn o mọ́tò yẹn ní èrò kan lókù tó máa fi kún o èmi mi ò kàn wọ́ mọ́tò yẹn ní o ló jẹ́ kí n change ló jẹ́ kí n wo mọ́tò eléyìí tó máa tẹ́sẹ̀ mi máa ráyè ná wájú bẹ́ẹ̀ yìí meanwhile Ọlọ́run rí kúkú òfò ọ ní SK Aremu Azeez you are welcome sir. Olúwa ní mi ní lọ́n kankan lára fún ẹ mi ò ní dìlé nǹkankan fún ẹ láyé torí oore ló jẹ́ kí n dìlé ẹ o torí oore ló jẹ́ kí n dìlé ẹ o gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé torí oore ni gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé wàláhì torí oore ni Olúwa ní wala yuharrimuka amran illa li khairin ok ní ìtún wá ní jẹ́ kó wà nǹkankan kó mọ́ rí jẹ́ ń sọ fún gbogbo ẹni tó wà lórí ètò yìí lénìí gbogbo akọ́lá fi kọ́lé o tẹ́lómi ò fi jáde láyé kò ní kọ́lé o yóò sì ṣàdúrà lé ó dà wọ́n fún un nílẹ̀ kò ní rí kọ́
wọ́n á fún un nílẹ̀, wọ́n á já blọ́ọ̀kù síbẹ̀ fún, wọ́n á ra sìmẹ́ǹtì fún, wàláhì kò ní rí kọ́. Alábùrò Sheriff, gbogbo wa kọ́ la fi kọ́lé o. Olúwa ní èmi Ọlọ́run ò ní má ṣe nǹkan kan fún ọ nínú tó fẹ́ tèmi Ọlọ́run ò dẹ̀ ní ṣe, mi ò ní ṣe. Kò sí bó ṣe lè ṣàdúrà rẹ̀ tó láyé, Olúwa ní mi ò ní ṣe illa li khairin. Mo mọ̀ dínà kó má rí ilé kọ́ torí oore. Kí ni oore náà? Ilé tó rí kọ́ ni. Mo wá dínà oore yẹn mọ́ ẹ torí àwọn ọmọ tó bá bí kí wọ́n lè jẹ́ èèyàn, kán lè kọjú ilé tí wọ́n lérò pé ó fẹ́ kọ́ lọ. Ò gbọ́ mi yé? Ìwọ òbí ó dẹ̀ ṣe wàhálà, ó lọ lóyìnbó, ó dájọ́, ó tìráfù, ó ṣe gbogbo ẹ̀, ó ralẹ̀ àkọ́kọ́, wọ́n gbà lọ́wọ́ rẹ̀, ó rẹ̀ lẹ́ẹ̀kejì, wọ́n gbà lọ́wọ́ rẹ̀. Gbà tó bá kàn tó táìmù kan ní, ó kàn ní wo, mi ò tiẹ̀ kọ́lé kankan má jáde, jẹ́ kí n máa kọ́lé látara àwọn ọmọ mi. Wàá máa fowó yẹn sponsor àwọn ọmọ rẹ̀ lọ lóyìnbó, wàá máa fi rán wọn lọ léèwé, wàá máa fi ṣe gbá, wàá máa fi ṣàwo. Táwọn ọmọ yẹn bá wá dé yẹn tán, ilé tó kọ́, àwọn ọmọ kọ́ fún ọ. Mọ́tò tó rà, àwọn ọmọ rà fún ọ. Mẹ́kà tó lọ, àwọn ọmọ ràn ọ. La ilaha illallah. Táìmù yẹn dẹ̀ rí, ìwọ ti rò pé ayé ló ń ṣe ọ̀tá rẹ. Yọ àwọn ẹbí mi ni, àwọn náà fẹ́ jẹ́ kí n jẹ́ èèyàn, àwọn ẹbí mi ni, àwọn ni wọ́n ń sàsí mi, wọ́n jẹ́ láṣeyọrí. Olúwa lé mi ni mò ń dára. Èmi Ọlọ́run ni mò ń dára, èmi Ọlọ́run ni. Mi ì ní lọ́n kankan lára fún ẹ, kó wá kó má rí o. Ọlọ́run ní illa li khairin, torí oore ni, torí oore ni. Wọ́n ti bú àwa rí, wọ́n ti yẹ̀yẹ́ wa rí, wọ́n ti dọ̀tí wa rí torí nǹkan. Táwa náà wá ròǹgbà yẹn pé kí ló dé tó wá ń bú wa tó báyìí, kí ló dé tó wá ń yẹ̀yẹ́ wa tó báyìí, kí ló dé tó wá fẹ́ sọ wá dẹni kíní báyìí. Ọlọ́run ní oore ni, àsọ̀rí ńlá ń bọ̀ fún wa níwájú ni. Tẹ́yìn ò bá wá nígbàgbọ́ nínú Ọlọ́run, mómẹ́ǹtì yẹn ó lè sọ̀yàn di nǹkan míì, ó lè sọ̀yàn dẹlẹ́bọ, ó lè sọ̀yàn di nǹkan míì. Kó lọ́lá Ọláyọdé, òkè púpọ̀ brọ́dà mi láti Indianapolis. Máa kí yín láìpẹ́ yìí o, àdọ́dọ̀ yín láìpẹ́ yìí inshallah. Jẹ́ wá sọ fún ẹ, ìdí tí mo fi ní o má fìyàn ṣe yẹ̀yẹ́ rẹ̀ o. Wala yunazzil alayka bala'un illa li khairin. Àdánwò kan ò wá ní ṣẹlẹ̀ sẹ́dá kan láyé torí oore ni. Orí Ọlọ́run ti mú o, Ọlọ́run mú o, ìyàwó rẹ̀ kú o, Ọlọ́run mú o, kíní kan ṣe o. Torí oore ni, torí oore ni. Látàzánú má bànújẹ́, má bànújẹ́ lórí gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí ẹ. Ọmọ ìyá mi má bànújẹ́ o. Farabbul khairi la yati illa bi khairi. Ọba olóore ò ní mú kankan wá fún ọ láyé, wàláhì oore ni. Ọba olóore kò ní mú kankan wá fún ọ láyé. Sórí delay torí yẹn, delay torí yẹn, delay torí yẹn, tó delay yẹn torí oore ni. Ọmọ yẹn lẹ́jà bẹ́ẹ̀ ni. Delay torí yẹn, wàláhì torí oore ni. Delay kékeré torí yẹn, torí oore ni. Yín tó ń fẹ́, ok, àìmọye ẹlòmíì tí ó náwó lórí obìnrin. Ó fẹ́ lágbájá yìí tí ó dẹ̀ nífẹ̀ẹ́. At the end of the day, tí ìpínyàwó dẹ̀ dé láàrin àwọn àtòbìnrin yẹn, àwa máa wò pé ọmọ yìí dẹ̀ wù mí láti fẹ́. Ọmọbìnrin yẹn á wá fi ẹ́ lẹ̀, á lọ fẹ́ ẹlòmíì. Ilé ibi tó bá wá lọ fẹ́ yẹn, oyún àkọ́kọ́ tó bá ní náà ni ó lóhun òbí, ni ó bá lọ, ni ó bá kú. Àfi yọ̀ ọ́. Bóyá tó bá wà nù ilé tiẹ̀, bóyá nù ilé rẹ̀ ni ò bá kú sí o mọ̀ ni. Ọ̀rẹ́ kan lóhun ò bá ọ ṣe mọ́, ò wá nítorí ò wá ń larí mọ́lẹ̀. Ó mọ̀ bóyá ìbáṣe wa àti ẹ̀ orí burúkú gbà ni.
fi hàn ṣe yẹ̀yẹ́. Mayoyan, no condition is permanent. Gbogbo ẹni tó ń gbọ́ mi lénìí. Gbogbo ẹ̀dá tó ń gbọ́ mi lénìí níbikíbi. Any condition tó bá wo wà tọ́lọ́run ò tí ì fún ọ. Wàláì torí oore ni. Torí oore ni jàre. Ọlọ́run dìlé rẹ̀ kalẹ̀ fún ọ kó oore yẹn kó lè pẹ́ lọ́wọ́ rẹ ni. Bọ́lọ́run ọba ni. Oore ni o. Okay. Mo yẹ lẹ́jà mo ti gbọ́. Jẹ́ n tún wá fún ẹ ní wisdom kan. Jẹ́ n sọ nǹkan kan fún ẹ. Lẹ́lẹ́kejì Àlàdé Kẹ́hìndé ọmọ bíbí rẹ̀. Èèyàn. Tó bá ní báwo ló ṣe fẹ́ mọ èèyàn. Ẹjọ́ ẹ̀yin èèyàn, àbẹ́jọ́ mi ń pọ̀. Mo fẹ́ fún yín lẹ́yọ̀ kan sí ni o, àbí ká stop èyí báyìí náà. Mo ní di kọ́mẹ́ǹtì yìí. Àfáà Saheed Shittu, gbogbo ibikíbi tó bá wà báyìí. Ọlọ́run á bá mi dúró tì ẹ́, á bá mi wà pẹ̀lú ẹ. Òní dààmú o, òní dààmú o. Ọlọ́run á bá mi wà pẹ̀lú ẹ. Mo fẹ́ fún yín nínú àwọn philosophy of life kan. Ìdá àràdìtà. Àtàrífà káìfà yàtà àdásù àǹkànná sófin gíyàbíkà. Tó bá fẹ́ mọ báwo làwọn èèyàn ṣe máa ń sọ̀rọ̀ rẹ lẹ́yìn. Bàbá ní alágbájá yìí ó máa ń sọ̀rọ̀ ẹ lẹ́yìn o. Lágbájá yìí Bùnmi Àlàbí. Lágbájá yìí ó máa ń sọ̀rọ̀ ẹ lẹ́yìn o. Lágbájá yìí ò dá sí ọ o. Lágbájá yìí Dr. Dandidi. Lágbájá yìí ò dá sí ọ o. Lágbájá yìí ò ṣètò. Ok? Tó bá fẹ́ mọ̀ nípa èèyàn. Tó o bá rí èèyàn rí. Gbọ́miyé. Kí wà àtèèyàn kẹ́ má pàdé rí láyé. First day tó o bá kọ́kọ́ rí ni wàá mọ̀. Tó bá fẹ́ mọ àwọn èèyàn. Bẹ́wà jíjìdí tó bá fẹ́ mọ èèyàn. First day téèyàn bá ti wà lọ́dọ̀ ẹ̀. Tó bá ti bá jókòó ni wàá ti mọ̀. Ìdá àràdìtà. Anta àrífà káìfà yàtà àdásù àǹkànná sófin gíyàbíkà. Tó bá fẹ́ mọ báwọn èèyàn ṣe máa ń sọ ọ̀rọ̀ rẹ lẹ́yìn láìdá. Asma'uhum. Tó bá jókòó tí ọ káìfà yàtà àdásù náà nílẹ̀ àkàrínà fi hudurika. So ráwọn tó jókòó tí ọ bàbá ṣe ń sọ ọ̀rọ̀ àwọn ẹlòmíì tí ò sí ń bẹ̀ lójú rẹ láìdá bẹ́ẹ̀ náà ṣe ń sọ tiẹ̀ náà lẹ́yìn láìdá. Béèyàn bá ti jókòó tí ọ tí bá ti ń dá ọ̀rọ̀ ẹnìkan lẹ̀ láìdá lójú rẹ gbà wípé bí ṣe ń sọ tiẹ̀ nì tí ń sọ ọ̀rọ̀ èèyàn tí ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn lójú rẹ láìdá bẹ́ẹ̀ náà ni tí ń sọ tiẹ̀ náà láìdá lẹ́yìn tó bá sí mbẹ̀. Dédé bó ṣe ń sọ̀rọ̀ rẹ èèyàn tó mọ̀ rí tó rírí tí ń sọ lẹ́yìn lójú rẹ láì orí lágbájá kò dá lágbájá ìwà rẹ̀ dá tẹ́ bá mọ̀ tó ṣẹlẹ̀ sí ìníkà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe ń sọ tiẹ̀ náà o. Wallahi gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe ń sọ tiẹ̀ náà. Mo kí sheikh mi Abbas Alẹ́ṣinlọ́yẹ́ King Alẹ́ṣinlọ́yẹ́ concept welcome. Báwo yẹn ṣe ń sọ̀rọ̀ rẹ bí ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn láì dá lójú rẹ nì. Bẹ́ẹ̀ náà bí ṣe ń sọ lẹ́yìn lójú rẹ o. Ajé Abbas ọmọ Alhaji Muideen Bello tó bá rí ó ṣe gbá ó ṣàwò ìwọ̀n á sọ bẹ́ẹ̀ lójú títí ẹ ìwọ náà wá jókòó wá rẹ́rìn Ajé Abbas ọmọ Alhaji Muideen Bello bẹ́ẹ̀ ni nìkan gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lè ń sọ tiẹ̀ náà lẹ́yìn láì dá ó ṣe rí inú èèyàn nú. Èèyàn òun nìyẹn tó ń gbèlè èèyàn nìyẹn. Ó di méjì nínú falsafatul hayat. Alákọ̀ọ́kọ́ mo jẹ́ ó yé ọ pé gbogbo ohun tó Ọlọ́run ò bá tí ì fún ọ Ọlọ́run mọ̀
lọ lára fún ẹ torí kó lè pẹ́ ni o. ẹlẹ́ẹ̀kejì bádọ́wò kan bá ṣẹlẹ̀ sí ọ torí oore ni o, ọlọ́mọ mọ̀ ṣe bẹ́ẹ̀ ni o. ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kejì ni pé èèyàn bó ló ṣe fẹ́ mọ àwọn èèyàn bí èèyàn bá ti ń sọ̀rọ̀ ẹlòmíì láìdá lójú rẹ̀ bẹ́ẹ̀ náà fi ń sọ tiẹ̀ náà láìdá lẹ́yìn. Abdulaziz Ọmọlábí, you are welcome. ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kẹta fún wa lénìí nínú falsafatul hayat la taskhar, má fi yàn ṣe yẹ̀yẹ́, wala tastagir, má fojú kéré yàn, wala taza, má yọ yàn jọ, yọ yàn má wò pé má yọ ìyàn, Allahu Akbar, má ṣe yegede yàn, wala taza bin nas, má pẹ̀lú àwọn èèyàn láti máa dá yẹ̀yẹ́ èèyàn lẹ̀, fala ta'lam, torí pé kò yí ẹ kaifa sayakuna haluka gadan, bóòní wọ́n náà ṣe fẹ́ rí lọ́la. ìyàwó yẹn kú o wá ń fi ń ṣe yẹ̀yẹ́, kí ló mọ̀ tí ó ṣẹlẹ̀ sí wọ lọ́la. ọmọ èèyàn kú o fi ń ṣe yẹ̀yẹ́, kí ló mọ̀ tí ó ṣẹlẹ̀ sí wọ lọ́la. bàbá èèyàn kú o fi ń ṣe yẹ̀yẹ́, kí ló mọ̀ tí ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀, kí ló mọ̀ tí ó ṣẹlẹ̀ sí ọ lọ́la. èèyàn wà ní kọ̀ǹdíṣọ̀n tí ò dáa lénìí torí pé kò róúnjẹ jẹ, torí pé kò rí légbé, torí pé ó wà ní oko gbèsè, ó wá fi ṣe yẹ̀yẹ́, kí ló mọ̀ tí ó ṣẹlẹ̀ sí wọ lọ́la. kí ló mọ̀ tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ lọ́la. kódà kìí sọ̀la, àárọ̀ la wà yìí, kí ló mọ̀ tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ lọ́sàn. irú àjálù bú wo ló mọ̀ tí ó jálù wọ nírọ̀lẹ́. à ń sọ fún ọ, máma tètè fìyàn ṣe yẹ̀yẹ́. Allahu Akbar, Allahu Akbar. èyí ò gbúdọ̀ máa tètè ṣe yẹ̀yẹ́ yàn. bọ́lọ̀mbá wa dé gbólẹ̀ fojú sí i, gbólẹ̀ dá fojú sí i, gbólẹ̀ dá fojú sí i. ní àwọn ọ̀rọ̀ tí wá o a fẹ́ sọ gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tààrò láti gbára wa nímọ̀ràn láàárọ̀ yìí. èyí tí ó parí ẹ̀ síwájú ká tó ṣàdúrà fúnra wa, ta'allamta lọ́mọ minal hayat, lọ́mọ dájúdájú sóra yìí tó ń bẹ́ẹ̀ yìí, annal insana sóra mọ́nìyàn, annal insana asayyu sóra ẹni bí, ẹni tá a dá lórí burúkú ẹ̀dá, ẹni tá a dá lẹ́ni òfò, máa san àtàwù bó ṣe lè wù kó ràn lọ́wọ́ tó, sawfa yadurruka yóò padà kó nira bá ọ. lọ́mọ pé ẹni bí aláburú èèyàn bó ṣe lè wù kó ràn lọ́wọ́ tó láyé, yóò gbàgbé pé ó ṣe dáadáa fún òun rí, yóò padà kó nira bá ọ. yóò padà kó nira bá ọ. àbí ọlọ́run ọba alágbára jùlọ, ọba ológo jùlọ láàárọ̀ yìí, gbogbo ìlúkìlú àyíkáyè tí kálukú wa tá a wà láàárọ̀ yìí, abẹ nínú àánú rẹ̀ ọlọ́run, ìwọ ló lè ṣe o. gbogbo ẹni tó wà nínú ìbànújẹ́, olúwa mú wa kó nínú ìbànújẹ́ o. subhanaka, mímọ́ rẹ̀ ọlọ́run o, 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 mímọ́ rẹ̀ ọlọ́run o. subhanaka, 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 subhanaka,
subhanaka subhanaka. Àwọn kan dààmú báyìí, àwọn kan jìyà báyìí, àwọn kan sọ́fà báyìí, àwọn kan wà nù wàhálà báyìí, àwọn kan wà nù gbèsè báyìí, àwọn kan lálàáfíà báyìí. Subhanaka, mímọ́ rẹ̀ Ọlọ́run o, mímọ́ rẹ̀ Ọlọ́run o. Subhanaka 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 subhanaka. Lẹ́lòmíì tó lè yanjú ọ̀rọ̀ wa tí Ọlọ́run ọba tó bá ṣàánú wa, júwe Ọlọ́run ọba míì fún wa tó lè ṣàánú wa. Tí Ọlọ́run ọba ò bá gbàdúrà wa, júwe lémi fún wa tá lè lọ tádùá wa lè ti gbà. Júwe àfáà náà fún wa tí ó lòun yanjú ọ̀rọ̀ wa. Subhanaka, mímọ́ rẹ̀ Ọlọ́run o. Tí Ọlọ́run ò bá fi ń tá a fẹ́, tá ń béèrè, tá ń sunkún lé lórí, tó bá fi lé wa lọ́wọ́, bá wa júwe ẹlòmíì tó lè fi lé wa lọ́wọ́. A mọ̀ pé kò sí. Subhanaka, mímọ́ rẹ̀ Ọlọ́run o. Tí Ọlọ́run ò bá wá sọ ẹkún wa dẹ̀rín, ìwọ Ọlọ́run júwe ẹlòmíì tó lè pa wá lẹ́rìn. A mọ̀ pé kò sí. Tí Ọlọ́run ọba tó bá wá fi tó gbàdúrà wa, ìwọ Ọlọ́run dákun júwe ẹlòmíì tó lè gbàdúrà wa. Kò sí àlẹ́lòmíì tó lè gbàdúrà wa. Asọ̀rọ̀dayọ̀ kan ò sí lẹ́yìn rẹ̀ Ọlọ́run. Apanilẹ́rìn kan ò sí lẹ́yìn rẹ̀ Ọlọ́run. Abíyá bùkátà kan ò sí lẹ́yìn rẹ̀ Ọlọ́run. Agbójúlé kan ò sí lẹ́yìn rẹ̀ Ọlọ́run. Agbáralé kan ò sí lẹ́yìn rẹ̀ Ọlọ́run. Afàwé ìbànújẹ́ ya kó nu ayé ẹ̀dá ò sí kan lẹ́yìn rẹ̀ Ọlọ́run. Subhanaka, mímọ́ rẹ̀ Ọlọ́run, mímọ́ rẹ̀ Ọlọ́run, mímọ́ rẹ̀ Ọlọ́run, mímọ́ rẹ̀ Ọlọ́run. Gbogbo àwọn ànábì rẹ̀ tí nǹkan bá le, tá bá rí pé Ọlọ́run bá ń bínú, tó bá ń bínú, kò sí tá fi bẹ́ẹ̀ tó fi dáwọ́ bínú dúró kúrò nínú ayé ẹ̀dá tó ju subhanaka lọ. La ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. Olúwa o, gbogbo ẹni tó ń sunkún sẹ́, gbogbo ẹni tó ń sunkún, ya Rabbu, gbogbo ẹni tó ń sunkún, gbogbo ẹni tó ń dààmú. Ẹlòmíì ti jí, ó jí láàárọ̀ yìí, ó jí pẹ̀lú ìbànújẹ́ ni. Kò sẹ́ni tó lè sọ ìbànújẹ́ rẹ̀ di ayọ̀ tó ju rẹ̀ Ọlọ́run lọ. A nígbàgbọ́ nínú rẹ̀, afọkàntán ẹ, àgbà ìgbọ́, àgbára lóògùn, àgbára lọ́ṣẹ, àgbára lígbẹ́rẹ́, àgbára lé pé bàbá kan ló lè yanjú ọ̀rọ̀ wa, ìyá kan ló lè yanjú ọ̀rọ̀ wa. Lẹ́yìn rẹ̀ Ọlọ́run, a bẹ̀ nínú àánú rẹ̀ Ọlọ́run, gbogbo wa pátápátá. Ìyìn tá a fẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀, ìyìn tá a fẹ́ pọ̀ lọ́dọ̀ rẹ̀, àánú rẹ̀ pọ̀. Falahin rodiditu fahayaba bina akara o. Bó bá dá wa padà, ilẹ̀kùn ta ní kálọ̀kan. Ìrì Ọlọ́run, falahin rodidina fahayuba bin nakara. Falahin rodidina fahayaba bin nakara. Bí Ọlọ́run bá dá wa padà, jọ̀ọ́ ilẹ̀kùn ta lálẹ́ kan tí ó ṣí fún wa. Kò sẹ́ni náà lẹ́yìn rẹ̀. Kò sẹ́ni tó lè ṣílẹ̀kùn tó tì lẹ́yìn rẹ̀. Agbára kankan ò lè ṣílẹ̀kùn kan lẹ́yìn rẹ̀. In tó bá ṣe ní rọrùn náà ni la manja wa la malja minallahi illa ilayhi. Ibo la fẹ́ sálọ, ibo la fẹ́ ságbà tó jọ̀dọ̀ rẹ lọ. Ìrì Ọlọ́run nígbàgbọ́ nínú rẹ̀. Ìwọ náà ló ń bá wa ṣe láìjọ́ tó ti ń bá wa ṣe débi tó bá wa ṣe dé yìí. Wọ́n padà lẹ́yìn wa, wọ́n jọ tarẹ́rìn wa, wọ́n fi wá ṣẹ̀sìn, wọ́n dà wá láàmú. Gbogbo àwọn ẹrú rẹ̀ tá ń bẹ lórí ètò yìí láàárọ̀ yìí, àtẹ̀tí ó máa padà máa wò ètò yìí. Olúwa, ìbéèrè kálukú wa ń bẹ lọ́dọ̀ rẹ̀, dákun fi lé wa lọ́wọ́. Ẹ ti ń béèrè owó, dákun fún wa. Ẹ ti ń béèrè àlàáfíà, dákun fún wa. Ẹ ti ń béèrè iṣẹ́ alálùbáríkà, dákun fún wa. Ẹni tó ń béèrè àṣeyọrí, dákun fún wa. Ẹni tó ń béèrè ọmọ bá wa fún wa. Ẹni tó ń béèrè ibùjókòó àlùbáríkà, dákun fún wa. Ẹni tó jẹ gbèsè tí ń wá ọ̀nà àti yọ́ ń bẹ̀, Ọlọ́run dákun kó wa yọ. Gbogbo àwa tá a wá ní application níwájú, tá a ní níwájú, a ní lọ́dọ̀ ìjọba, tá a ní contract lọ́dọ̀ ìjọba tá a fẹ́ gbà. Olúwa jọ̀ọ́ nínú àánú rẹ̀, dákun fi lé wa lọ́wọ́ o, fi lé wa lọ́wọ́ o, fi lé wa lọ́wọ́ o, fi lé wa lọ́wọ́ o. Abẹ̀rẹ̀ Ọlọ́run, abẹ̀rẹ̀ Ọlọ́run, abẹ̀rẹ̀ Ọlọ́run, afọlá títóbi rẹ̀ bẹ́ẹ̀. Yá máa ń láyà tán àríṣàwò kàdám. Bọ́ba Ìbàdàn tuntun bó ṣe tó ṣẹ̀ṣẹ̀ jẹ ọba nìbàdàn, bí pálásì rẹ̀ ṣe dáa tó tí wọ́n kọ́ fún tó,
àbùkù pálásì náà ni pé ẹsẹ̀ àwọn èèyàn ó tẹ̀bẹ̀ wọ́n wọ bàtà wọbẹ̀ bọ́ba àlọrin ṣe tó bí pálásì wọn ṣe dáa tó àbùkù rẹ̀ náà ni pé àwọn èèyàn ó fẹsẹ̀ tẹ̀bẹ̀ bọ́ọ̀ni Ifẹ̀ ṣe tó bí pálásì rẹ̀ ṣe dáa tó àbùkù rẹ̀ náà ni pé àwọn èèyàn ó fẹsẹ̀ tẹ̀bẹ̀ Aso Rock onínàbà wá kíní ilé wa ní Nàìjíríà bó ṣe dáa tó àwọn èèyàn ó fẹsẹ̀ tẹ̀bẹ̀ yá máa ń láyà